oríṣi méjì ni àwúrè kan ń bẹ tó jẹ́ onílílá tá a máa fi sínú oyin ọ̀kan ń bẹ tó jẹ́ pé inú ọṣẹ ni ó wà ọṣẹ ta lákọ̀ọ́kọ́ òun náà bó náà ṣe rí iná lè rí ṣùgbọ́n ewé lásán ni àwúrè tó lè lò ewé ajé sẹ́fúnsẹ́fún ewé tìpọ́nlá ewé ìṣáájú ewé àánú àwọn ewé tí mo kà wọ́n wọ̀nyí òun lọ́ lọ̀ tí yóò kúnná omi àgbọn lọ́wọ́ àfipò èèyàn máa fi wẹ̀ lọ síbi ilé ìtajà rẹ̀ ẹsẹ̀ yìí ń lé ní. ẹlẹ́ẹ̀kejì tí bàbá tó bí mi tó máa ń ṣe mo fi Ọlọ́run tó dá mi tó dá gbogbo ayé àtijọ́ yìí tẹ́ ń wò mo fi búra ewé ọyọ́ tá à ń jẹ lọ́bẹ̀ ọyọ́ gidi ọyọ́ agbádú ilé èèyàn ọlọ́ọ̀ tí ó kùnà àbíkẹ́yìn ogun lódó ẹ̀ hàn iyọ̀ táwọn fi ń jẹ bẹ̀rẹ̀ ẹ̀ wà bù sí iṣẹ́ méjì ní í ṣe iṣẹ́ ìyọnu gidi iṣẹ́ ìtajà tó o bá yẹ wẹ̀ lọ bí tó kódà kan wẹ̀ lọ bí kó jẹ́ pé o ò níṣẹ́ lọ́wọ́ wa wẹ̀ èèyàn rẹ̀ ni sàánú ẹ̀ pé wá ìwọ náà wá máa ṣe yìí ayé yìí ó sì dáa yóò dùn gbọ́ngbọ́n kàn sí ara àwọn díẹ̀ nínú tá a lè mẹ́nubà nínú àwọn ọgbọ́n àwọn bàbá wa tó lù wá ṣe fún wọn nígbà wáṣẹ̀ tí wọ́n fi lùgbésí ayé wọn tí gbọ́ngbọ́n sì kàn sí ẹ̀yin èèyàn wa tẹ́ ń bá mi bọ̀ orúkọ tèmi ọmọ yín tí mo bá yín sọ̀rọ̀ ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́ ó kí yín o ẹ kú bá mi ká lọ látàtàárọ̀ mo ní ìjọba fẹ́ rí mi wà nílàkà òkété ní baálẹ̀ ìjẹ́rù nílé alága ní ìlú Ògbómọ̀ṣọ́ mo tún wà ní gèrè alimi nílọrin mo wà ní gèrè alimi ní àdójúkọ Methodist Church tẹ́wá débẹ̀ lẹ́yìn lọ́sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì nílé ọ́fíìsì àbáyé ni wọ́n fi bẹ̀ hàn yín mo sì wà ní Abraham Adesina shopping complex number 58 ní Onípàánù ní ìgboro Èkó ẹ̀rí mo bá yín sọ̀rọ̀ lórí àwọn product wa lóríṣiríṣi mo ní a ti ṣe àwọn oògùn jáde tó kún èta àti ṣe tẹ́lẹ̀ aláwọn olómi tẹ́lẹ̀ aláwọn ọlọ́tí tẹ́lẹ̀ ṣùgbọ́n àti wá gbé kẹjáde dáńpé ní àlùjó gángan yìí ó wà fún agbára ọkùnrin láti ṣe bí ọmọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ dáadáa iṣẹ́ tí ṣiṣẹ́ pọ̀ nú ara ẹ̀yìn dùn mí ni jẹ̀díjẹ̀dí kan ni àbí mo jẹ́jẹ́ kan kò digest kò lọ dáadáa nú ara bẹ́ẹ̀ bá ti lò olómi pọ́nbélé ni o tó bá ti lò kò lọ́tí nú a sì ṣe ọlọ́tí rẹ̀ náà tó jẹ́ Royal Zebra tó jẹ́ àlùjó gángan tẹ́ bá ti lò ẹ rí i pé rere lolúwa a sì ṣe lawafin powder lọ́wọ́ àtẹ́lẹ̀ bọ́ta ti ṣe olómi rẹ̀ ní olómi yìí ó wúlò púpọ̀ ẹni tí tó bá lò yóò rí i pé rere lolúwa lílò rẹ̀ síbí náà làá fi lò téèyàn bá yẹ lè lò yóò sì rí i pé àlàáfíà lòun fi rọ́pò gùdẹ̀gùdẹ̀ ẹ rí bí èèyàn bá rọrùn sùn bí èèyàn bá ti ń lò lálálẹ́ yóò máa rọrùn sùn dáadáa dọ́kàn tó jẹ́ pé kò ní sí ìpèníjà nípa ìtọ̀ ṣúgà tàbẹ́jẹ̀ rúru kódà bọ́ tẹ́ pé ẹni tí nǹkan oṣù rẹ̀ ò ṣe déédéé ni tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ẹ rí i pé yóò máa ṣe nǹkan oṣù ní rọrùn kódà ẹni tí ń wọ́ mọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lò tàbí èèyàn ní sítọ̀sítọ̀ yóò sì máa ṣẹ̀yọ́ déédéé àbẹ́ni tí bá wọ́ mọ́ ní bá lò ó sọkùnrin náà ni kò bá lè ẹyin ọmọ rẹ̀ ò bá ṣe dáadáa tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ẹyin ọmọ rẹ̀ ó wà yóò ṣe déédéé bó ti yẹ kó rí lẹ́yìn èèyàn wa tẹ́ ẹ̀ máa ń pè wípé gbogbo tẹ́ ẹ̀ máa ń sọ kí ló tẹ́ ẹ̀ ṣèwé fún àti ṣèwé ìwé tó wà fún ni ìwé egbòogi ìwòsàn àrùn ara ìgbà wáṣẹ̀ náà bàbá wa tẹ́ ẹ bá ti béèrè ní gbogbo olúléeṣẹ́ wa ẹ̀ rí mbẹ́ a tún ṣe fọ́nrán ìjáde tá à ń pè ní DVD ó jẹ́ ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ tìwọ́ tó lálàá tó ọmọ túmọ̀ rẹ̀ tó bá ti wo késẹ́ẹ̀tì yóò fi yí ọ Ọlọ́run ó lò láti fi yí ọ tàbọ̀ bá rí àpẹẹrẹ tó bá òun jẹ́ lójú àlá nítorí o lè ṣe sí tí ìmọ̀ ọ̀tá òfin ní sẹ́ lórí rẹ̀ ó wà mbẹ́ ní sàrà tó lè ṣe èyí tó jẹ́ pọ̀ bá lára tí ó jẹ́ pé Ọlọ́run fi ọjọ́ iwájú rẹ̀ hàn ọ́ ni bó ṣe ṣe rere tó ọ̀fẹ́ kọ́ta ò yí padà mọ́ lọ́wọ́ kó dibi ó wà nú ẹ̀ tó bá ti béèrè nínú ọ̀kan lára àwọn ní ọ́fíìsì àwọn ọ̀kan lára àwọn ọ́fíìsì wa ó sì rí ẹ̀yìn èèyàn wa fáfà ní bá fẹ́ rí mi gan mo wà lógúnmọ̀ṣọ́ nílàkà òkété ní baálẹ̀ ìjẹ́rù ní ilé alága tó bá ti ń bọ̀ tó dógúnmọ̀ṣọ́ wọ́n kẹsẹ́ ọlọ́kadà kan pọ̀ lọ́sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́ ni wọ́n sì mú ọdọ́dọ̀ mi fẹ́ àǹfààní tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ rí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 080 335 80664 080 335 80664 zero number mi ni 080 20 40 59 54 lẹ́ẹ̀kan sí 080 20 40 59 54 ẹ̀yin èèyàn wa ẹ lè máa bá wa ká lọ lórí Instagram wa ẹ máa follow wa ní ìgbà wáṣẹ̀ àbí ní orí Facebook ẹ̀rọ wòmí kí n wọ̀ ní Facebook wa ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti login ẹ rí wa mẹ́ gbogbo tá a sọ yìí àtẹ̀tí ààyè tó gbà wá lórí afẹ́fẹ́ láti sọ lẹ́ẹ̀fẹ́ jẹ́ mọ̀kúnnù wájú bẹ́ẹ̀ lọ ẹ bá wa pàdé ńbẹ̀ ó dìgbà kan náà masalam wa ilà lẹ́kọ̀ọ́ ilé kọ́ àná bẹ̀rẹ̀ àìrì.